ìbẹ̀rùbojo ó ti mú àwọn ọba ilẹ̀ Yorùbá báyìí o. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ọba kan ní ilẹ̀ Yorùbá tí a forúkọ bò láṣìírí wọ́n ti ń wá agbára lọ́nà ìbílẹ̀ báyìí o, tí wọ́n sì ti ń tún ètò ààbò àyíká wọn ṣe lórí ìpakúpa tí wọ́n ń pa àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rántí wípé lọ́jọ́ Ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí tí í ṣe ọjọ́ 29 oṣù kìíní tí a wà yìí, ìní ariwo ńlá mà sọ ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí àwọn oníṣẹ́ bíi ìpápá tí àwọn èèyàn gbàgbọ́ pé Fúlàní ni wọ́n tí wọ́n lọ dá àwọn ọba ńlá méjì ní ìpínlẹ̀ Èkìtì, ìyẹn onímọ̀jọ ti ìlú Ìmọ̀jọ Èkìtì ọba Ọlátúndé Samuel Olúṣọlá àti ẹlẹ́sùn tìlú Ẹ̀sùn Èkìtì ọba David Babatunde Ògúnṣakin lọ́nà tí wọ́n sì pa àwọn kábíyèsí nípakúpa. Kódà orí ló kó ọba kẹta tán jọ wà nínú mọ́tò ìyẹn alára tìlú ara níjọba ìbílẹ̀ Ìkọ́lé Èkìtì ọba Adébáyọ̀ Fátọ́ba. Orí ló kó kábíyèsí náà yọ o, nítorí pé kábíyèsí júbẹ̀ ìhòòrò láìwọ bàtà, ìyẹn pé kábíyèsí sálọ láìwọ bàtà, inú fi bọ́ lọ́wọ́ ikú àwọn agbanipa náà. Àsìkò tí eléyìí ń lọ táwọn èèyàn ń bínú, ìní àwọn agbanipa mà tó lọ ka àwọn ajínigbé mà tó lọ ka oníkòrò tìlú Kòró níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, ìyẹn ọba Ṣẹ́gun Àrẹ̀mú Cole tó jẹ́ ajagun fẹ̀yìntì. wọ́n mà tó káwọn náà máa fẹ̀yìn lálẹ́ ọjọ́bọ̀ ìyẹn Thursday tí í ṣe ọjọ́ àkọ́kọ́ ní oṣù kejì tá a wà yìí, tí wọ́n sì pa kábíyèsí nípakúpa sínú ààfin. Kódà àwọn tó jí olórí ẹ̀ àti ẹnìkan gbé lọ. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀pọ̀ àwọn baálẹ̀ Yorùbá ni wọ́n ti ń tún ètò ààbò wọn ṣe báyìí o. A gbọ́ pé àwọn tó ń lọ ọlọ́pàá méjì wọ́n ti gba ọlọ́pàá bíi méjì sí i. Àwọn tí kò lọ́lọ́dẹ ìbílẹ̀ nú àwọn ẹ̀ṣọ́ ààbò wọn náà ti ń gba ọlọ́pàá ìbílẹ̀. Kódà a gbọ́ pé ọ̀pọ̀ àwọn ọba Yorùbá tí wọ́n ti ń fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò ọ̀nà ìbílẹ̀ ni wọ́n ti ń ránṣẹ́ pé àwọn àràbà wò wọn báyìí o láti tún agbára ṣe, láti tún ara ró. Àwọn tó súnmọ́ àwọn ọba ńlá yìí tí wọ́n tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́, ṣùgbọ́n tán ní ká má ṣe dárúkọ àwọn àtàwọn ọba náà nítorí pé wọn yóò mọ̀ wípé àwọn làwọn tú àṣírí fún wa. Wọ́n jẹ́ kó dìímọ̀ pé eléyìí kò ń ṣàsọdún o. Wọ́n ní láti ọjọ́ Monday yìí ìbẹ̀rùbojo ti mú ọ̀pọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ń wò pé ikú tó ń pojú bẹ́ẹ̀ ni òwe ló ń pa fún mi, àti pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ báwọn bá láwọn lẹ́ṣọ́ ààbò rẹpẹtẹ. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan ọjà burúkú tó wà lọ́wọ́ àwọn ajínigbé àtàpààyàn tó gba gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà báyìí o, tó sì jẹ́ pé yìí la gbọ́ pé wọ́n fi ń ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú ẹ̀rá kàfin ṣọrí, tí wọ́n ń wá agbára láti fi dáàbò bo ara wọn kí wọ́n bá pa àwọn náà tú ẹ́ gẹ́gẹ́ bí adìẹ.